nínú gbogbo nǹkan pọ́n jùyàn lọ láyé pátápátá ó dọ́gbọ́ Ògúnwùsì lóbi ju ọwọ́ adé lọ, ọjọ́ orí ni o, ipò ni o, nínú gbogbo nǹkan ó jùlọ. Ẹ wo nǹkan tí Ṣèyí Mákindé ṣe, that's the best improvement ni. Ẹ rí pé ọ̀dọ̀ gáàdì rẹ̀ náà kò ní kú Ọ̀yọ́ ìkú òròjú kan lájọ tí mo ti mọ̀ ọmọ Ọọ̀ni náà ní Aláàfin, kò sí báyìí ṣe síbẹ̀ lẹ́yìn nígbà yìí yẹ sí pé Ọọ̀ni lórí gbogbo Yorùbá yẹn wọ́n máa ń sọ pé Yorùbá Ọọ̀ni olórí gbogbo aládé olóládé, kò sí ẹni tó wá ní òun láṣẹ lórí adé lẹ́yìn Ọọ̀ni ẹ̀rọ ọ̀gbọ́n kan rẹ̀ Ọọ̀ni lórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàró jíire tó ń sọ pé kó tó jíire Ọọ̀ni olórí òní chairman gbogbo balẹ Southwest. Ṣe mọ̀ wípé ọ̀rọ̀ Aláàfin tẹ sọ wípé ó kọ́lé Odùduwà ó lè kọ́. Ok, ẹ wo Ọ̀yọ́ sí Ifẹ̀, ẹ mọ iye ìlú tó máa kàn tó bá ń bọ̀ tó bá gbàbàdàn á gbàbàdàn á gbà kiri á gba gbogbo ẹ̀kọ́ tó bí Ifẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìbòmí ìlú dẹ́gbà. Ẹ wá wo gbogbo ibi tí mo kà sílẹ̀ kò rí àpẹẹrẹ kankan mú bẹ̀, ọ̀dọ̀ Ìdájá ló ti rí àpẹẹrẹ mú. Oríire ni ó dà bẹ́ẹ̀. Àwòkọ́ṣe ni ọba Ìdájá Adéyẹyè Ògúnwùsì ní gbogbo ọba ní gbogbo orílẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Àwòkọ́ṣe ni kábíyèsí jẹ́. Ohun tí kábíyèsí bá ń ṣe náà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe. Kábíyèsí ni òní ṣe bíi tiwọn. Báwo kábíyèsí jẹ Ọ̀kanlọ́mọ, ìbára náà wá Ọ̀kanlọ́mọ ní ọ̀dọ̀ tiwọn náà lẹ́bi jẹ. Báwo kábíyèsí pé ilé kábíyèsí ní ilé Oòduà ní ọ̀nkù láti gbà ṣẹ̀ǹbáyé. Báwo náà bá kọ́lé Oòduà náà síbẹ̀ yẹn náà extension ilé kábíyèsí náà ni. Oríire ló jẹ́ fún kábíyèsí. Kábíyèsí ò lè bínú sí i, kábíyèsí ò lè fún 24 òní lè máa fún kábíyèsí 24 hours. Kábíyèsí ò lè fún 24 hours. Kábíyèsí ò lè fún 2 hours. Torí pé kí ni èèyàn bínú sọmọ ẹ̀, ọmọ ló máa ń wo àwòkọ́ṣe bàbá ìwọ àwòkọ́ṣe ọmọ, kò ní burúburú kí bàbá ló dẹwọ́ ọmọ Ọlọ́run. So bí Aláàfin bá ń kọ́pì ọba Adéyẹyè Ògúnwùsì kò burú jù, látòrí ìjáde, látòrí ìjókòó, látòrí gbogbo ẹ̀. Ẹ mọ̀ pé àtijọ́ tí ọba Ọ̀wádé ti débẹ̀ bí ò tiẹ̀ ó jẹ́ wọ́n ń tapá jánu lórí ọ̀rọ̀ kábíyèsí tí ò wá kí tí ó ṣẹ́wọ̀n pé àwòkọ́ṣe náà ló jẹ́ fún gbogbo tó ń ṣe yẹn. Àwọn aráàlú ẹ̀ ló ń dà láàmú. Ó fẹ́ súnmọ́ kábíyèsí, àwọn náà ń sọ fún pé kó má súnmọ́ pé olórí aládé lò náà. Olórí aládé náà ni ẹ̀wọ̀n ti jọba bíi 14 bẹ́ẹ̀ náà ní sí olórí aládé níbẹ̀ báyìí. Ó ti kúrò ní aláṣùkàn ó ti di olórí aládé. Tó ẹ jẹ́ kó kọ́lé Oòduà. Tó bá fẹ́ kọ́lé kíní gan ọ̀ràn míyàn àyè tó gbà. Tó bá tó fẹ́ kọ́ ilé Ọ̀jájá àyè wà. Kó fẹ́ kọ́ Ọ̀jájá Palace àyè tó wà. Ìlú kábíyèsí máa dùn náà ni pé ọmọ ń gbé ojú òun ṣe rere. Torí wípé wọ́n máa ń má tirẹ̀ ọba Aláàfin èmi ò rí bí olú wàhálà but wọ́n ní action speak louder than voice. So nínú ìwà ẹ̀ ti mọ̀ wípé ẹ bá jẹ́ kí èmi pè ní complex but kò lè máa rí lọ bẹ́ẹ̀. Àtúnṣe gbọ́dọ̀ wà because ipò Ọ̀yọ́ ìsopọ̀ kékeré nínú ayé. Ipò ọba Ọ̀yọ́ tóbi nílẹ̀ Yorùbá ṣe kò kéré nínú ayé, ṣùgbọ́n kí wàá ṣe bí pé kéèyàn máa orí gbárí pẹ̀lú aṣíwájú ẹ̀. Wọ́n àdá àwọn ọmọ Ọ̀yọ́ kan mo rí tó ń kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ síbẹ̀ but mo wò pé nǹkan tẹ̀ ń kọ̀ sẹ́ẹ̀mì yín gbé ságbára yín gbé nínú gbogbo nǹkan pọ́n jùyàn lọ láyé pátápátá. Ó dọ́gbọ́ Ògúnwùsì lóbi ju ọwọ́ adé lọ, ọjọ́ orí ni o, ipò ni o, nínú gbogbo nǹkan ó jùlọ. Mo tún ẹ jẹ́ kó mú ọ̀lẹ̀ jẹ níbi pẹlẹbẹ, ẹ jẹ́ kó máa rí lórí. So ó dẹ̀ ń kó ẹ̀gbẹ́ bá torí wípé ẹni tó bá sọ lẹ́nu ó sàpò yàkọ́, ẹni bá ti ń tàpá sórí ìrùn ẹ̀ ó ń tàpá sí ṣẹ̀ṣẹ̀ ẹni. A ní kí ni ṣẹ̀ṣẹ̀ ẹni, òbí ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni, ibi tó ti bíyàn ìṣẹ̀ṣẹ̀ ẹni, orí ìrùn èèyàn ìṣẹ̀ṣẹ̀ ẹni. Ó yẹ kí kó rí bẹ́ẹ̀.
ẹ ṣe. Èmi ò lè sọ wípé sẹ́ni mo máa ń sọ gbogbo ìgbà ó máa ń tò mí lọ́wọ́ sọ wípé ìjà Aláàfin àti Ọọ̀ni ṣé Ọọ̀ni dìdí ṣé gbogbo lẹ́tí bí Ọọ̀ni tó ti sọ pé ó bá Aláàfin jà bí Aláàfin náà bá dẹ̀ sọ jáde lẹ́nu pé òun bá Ọọ̀ni jà ṣùgbọ́n àwọn pressmen rẹ̀ òun ló ń tẹ̀ jáde nígbà tó jẹ́ pé mo ní nǹkan ṣe bẹ̀ pẹ̀lú Ọọ̀ni pé Ọọ̀ni dádúró àwọn náà dádúró bí Ọ̀yọ́ bá ti lè yọrẹ kúrò ní Ifẹ̀ wọ́n dádúró nìyẹn ṣùgbọ́n kò sí bí Ọ̀yọ́ gangan Ọ̀yọ́ tí èmi mọ̀ ní ohun wọ́n lè yọra wọn kúrò ní Ifẹ̀ kò ní wípé nígbà tó náà níyẹn dídò ń bí ló lọ sí Ọ̀yọ́ kàtògà nígbà tí bẹ́ẹ̀ dẹ̀ ti dàrú kájọ sọ wípé ìrìnàjò ẹ̀gàn ò sí bẹ́ẹ̀ mọ́ ó yẹ kí àwọn díẹ̀díẹ̀ wà bẹ̀ torí ìbàlùbá tí gbogbo ẹ̀ wọ́n ti pò pọ̀ wọ́n ti dọmọ pọ̀ kò jẹ́ ká mọ ọmọ ọkọ mọ́nú ọmọ àlè kò jẹ́ ká mọ ọmọ àlè mọ́nú ọmọ ọkọ so but wọ́n ní aládé ìkọ́mọ Oòduà ò lè kọ́mọ torí wípé ọ̀rọ̀ àgbà máa lè wá lọ́gbọ́n ọmọ ọkọ wá aládé òǹkọ́mọ so ọmọ Ọọ̀ni náà ní Aláàfin kò sí dàlí sí síbẹ̀ sí dàlí yẹ sí so ó jẹ́ bí mi ṣe sọ ìlọsíwájú Yorùbá ó ṣe pàtàkì bọ́n tó máa ń sọ wípé táwọn méjèèjì yẹn bá ti fọwọ́sowọ́pọ̀ ní ìlọsíwájú wọn ní ìdàtí fọwọ́sowọ́pọ̀ àwọn alágbára ọba wà lẹ́ Yorùbá ọ̀nà gbọ́n òkìlá wà bẹ́ẹ̀ ọ̀nà gbọ́n òkìlá wà bẹ́ẹ̀ Àtaọ́jà wà bẹ́ẹ̀ kí lórúkọ ọba Lísà ó wà bẹ́ẹ̀ Tìmọ̀fẹ́dẹ́ ó wà bẹ́ẹ̀ àwọn ọba ńláńlá wà lẹ́ Yorùbá Olúbàdàn wà bẹ́ẹ̀ ìlọsíwájú Yorùbá ń lọ bẹ́ẹ̀ yẹn náà Aláké ó wà bẹ́ẹ̀ ọba Èkó ó wà bẹ́ẹ̀ ọba Ṣàgám ó wà bẹ́ẹ̀ wọ́n tàbí tọ́kì lè bá ìdí lórúkọ ẹ̀gbọ́n ọba Benin a máa mú mọ́ra pẹ̀lú ọba Oǹdó ọba Èkìtì àwọn ọba Èkìtì àti ọba Àkúrẹ́ ó gba àwọn ilé ìlọba ńláńlá kò sọba kékeré ní gbogbo wọn títí dé àkókò wọ́n dà kí là ń sọ nípa ẹ̀ wọ́n tàbí tọ́kì lè bá gbogbo àwọn ilé ìrẹ́dẹ̀ ń bá Ọọ̀ni ṣe lọ sí gbà Ọọ̀ni ẹni ilé Yorùbá ò lọ síwájú ó ti lọ síwájú pé àkóyawó ẹ̀ ló kù kákò tán lágbára Ọlọ́run tó lọ́ọ́ dẹ̀ máa fún wa ṣe bọ́kọ̀ kan ro jìnnì ẹgbẹgbẹ̀rún àlọ́ bọ́ba kan bá lóhùn bọ́ba ṣe wọ́n ní kíkí ẹ̀ tèmi àkí ẹ̀mọ̀ tí bí Aláàfin bá ní òun ò bá wọn ọba kankan ṣe 19 tó lóòrò ìdìbò kan ṣe èlè di 20 so kò sí wàhálà kankan kò ní nǹkan kò díẹ̀ ní pàtó kankan tó bẹ́ ní lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn Yorùbá kí lẹ sọ Yorùbá ẹ̀ka máa ń sọ̀rọ̀ Yorùbá gbogbo Yorùbá máa ń sọ pé Aláàfin ọba ilẹ̀ Yorùbá kì í ṣe Yorùbá gbogbo tiwa náà ń sọ wọ́n ń sọ Yorùbá àwọn kéde kankan àwọn Òkè Ògùn bóyá káwọn àwọn tó bá gbà fún Aláàfin nínú wọn àwọn ní Yorùbá tó ń sọ bí méje ọmọ àwọn mẹ́fà ní àwọn ìbí tó ń sọ wọ́n bá sọ pé gbogbo Yorùbá ó ti pò ìṣọwọ́ ọ̀tá Aláàfin ayé òyìnbó ti rà yẹn bọ̀ wá lọ́rùn tó Yorùbá yẹn dá yàtọ̀ gbégbé Ọọ̀ni lórí gbogbo Yorùbá yẹn wọ́n sọ pé Yorùbá Ọọ̀ni olórí gbogbo aládé olóládé kò sẹ́ni ẹni tó wá ní òun láṣẹ lórí adé lẹ́yìn Ọọ̀ni ẹ̀rọ ọ̀gbọ́n kan rẹ̀ Ọọ̀ni olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàró jíire tó ń sọ pé kó tó jíire Ọọ̀ni olórí Ọọ̀ni chairman gbogbo balẹ̀ South West kí là ń sọ nípa ẹ̀ Ọlọ́run á fún wa ṣe ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ká ṣera wa lọ́kùn ọgbọ́n tàbí ní ríra wa ṣe lọ́kàn náà ní gbogbo náà dandan tí tó ń ṣe yẹn ẹ wo nǹkan tí Ṣèyí Mákindé ṣe àbí ní ẹjọ́ mẹ́ta ọba àbí orúkọ gómìnà Ọ̀yọ́ state that's the best improvement ni ẹni pé ọ̀dọ̀ gáàdì rẹ̀ náà kò ní kú Ọ̀yọ́ ìkú òròjú kan láti jẹ́ tí mo ti mọ̀ ẹni pé Ọ̀yọ́ máa develop ní ìsìn Ọ̀yọ́ á kú òròjú kan Ọ̀yọ́ á dìde ńlẹ̀ development àbá gbogbo agbègbè gbogbo tí ò rí yàn ìjọsọ yẹn ọmọ Ọ̀yọ́ mélòó ló ń gbélé
ìta ní gbogbo wọn gbé ẹ̀rí ẹ̀rí rọmọ ilé Ifẹ̀ kingdom kò sí gbogbo lọ tó wà padà àwálé apẹ̀rẹ̀ sílé àwọn àwálé lóṣooṣù lọ́dọọdún oṣù mẹ́ta ẹ ṣe gan-an mo kàn ní àwọn bloggers ẹ ní ẹni tó ní ọ̀nìbó ṣe kìíní kan tó wù nìyẹn tó dáwọ́ lẹ̀ mo ti sọ síwájú ẹ kàn fi pẹ́ push mi sí ni pé kí n sọ̀rọ̀ mọ́ rárá ibi tá a fẹ́ sọ débi ibi tó wù ló ń tọrọ lọ́wọ́ Ọlọ́run yẹn Ọlọ́run dẹ̀ lè ṣe yẹn fún kí gbogbo nǹkan tẹ́yẹ̀ bá tọrọ lọ́wọ́ Ọlọ́run máa ń ṣe fún yẹn Ọlọ́run lè ṣe yẹn fún àwọn ará Turkey nǹkan kan ìyẹn náà lè máa bá jọ ṣe wú rádaràdà yìí kì í ṣe ọ̀ni wọn ní bógi bá fẹ́ jalè agbé tó jẹ bọ́ọ̀nì bá tiẹ̀ fẹ́ yálè ó bá fẹ́ báyọ̀ fún èèlè wu eléyìí tó dàbí ìnàkí ìbẹ̀rù yẹn adúgbò lọ́wọ́ àwọn tó tẹ̀ bímọ fún kì í tiẹ̀ sọ́wọ́ tó wà yẹn torí irọ́ tó kọ́kọ́ pa nígbà tó wá kí wọ́n London ẹnìkan gba 2,000 lọ́wọ́ 2,000 pounds lọ́wọ́ pé òun tó lè ní ọ̀ọ́ni wípé kí ni lẹ́tà tí mo wádìí títí ní ẹni yéèyàn gba 2,000 lọ́wọ́ rẹ̀ àbí attention sí kàdí bóyá ó ti lose crowd lórí péjì ẹ̀ ó dẹ̀ ti rò pé ọ̀ọ́ni làgùn mú owó yóò bá ti pariwo ọ̀ọ́ni yóò bá ti sọ̀rọ̀ ọ̀ọ́ni kò bìlíìbì pé òun lè rí followers ẹ jẹ́ kó máa pariwo ẹ̀ pé ibi tọ́lọ̀ dá bàbá sí ti ẹni Ọlọ́run dẹ̀ ní tí wọ́n fi ní sọ̀rọ̀ rẹ̀ mọ́ Ọlọ́run jẹ́ kó Ọlọ́run ní gbé bá wọn ọjọ́ ọmọbìnrin yẹn tó jẹ́ ìbí ní sọ̀rọ̀ ní mọ́ Ọlọ́run ní gbé bá ó máa sọ orí ibẹ̀ náà ló máa gbẹ kú sí bí ọ̀rọ̀ tó máa sọ tó máa kú dànù náà ni ìrọ̀ èèyàn ní máa ṣe gbé èèyàn ní máa ṣe ní ayé bó ṣe ń ṣe yẹn lẹ́nu gbogbo èèyàn ní bá jà èpè lórí àwọn ọmọ ẹ̀ mẹ́yàn bá jí láàárọ̀ tó ń gbọ́ àwọn ọmọ ẹ̀ ṣépè báwo ni èpè ṣe ní tí ò ṣe ní kú dànù tàbí táwọn ọmọ òṣèlú máa kú bọ̀ tí mọ́tò bá pa àwọn ọmọ ẹ̀ wọ́n á ní pé kí ló dé tí mọ́tò pa àwọn ọmọ táwọn ọmọ ti ń ṣépè àwọn kan wà tó ń gbé ṣépè tó jẹ́ pé má dàrí kan wà lára wọn èpè yẹn orí àwọn ọmọ ẹ̀ ló ń lọ tó o kàn dùn mí ni pé bọ́tí ọ ní bàbá máa ń jẹ́ èso àjàrà tí yín máa kan àwọn ọmọ òṣùgbà tí yóò fi ká àwọn ọmọ ẹ̀ mi ò lè pìtì wọn mo sọ́ọ̀rì ẹ ṣe gan màá dúró báyìí wá tún di weekend so a máa continue ẹ ṣe o.